kẹ́ ti gbọ́ ẹ ti gbọ́ wọ́n ti yànnàná ẹ̀ nínú rédíò several times ipe ọmọ bàbá wa Awólọ́wọ̀ Olúwaṣẹ́gun Ọmọ́túndé Awólọ́wọ̀ ó kú at the age of 62. ẹ̀yin ará mi nígbà tá à ń pariwo pé Africa law bọ̀ sí orí kan ní ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí kan ní fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré bóyá ká sojú abẹ́ bóyá. kí àwa àti Fúlàní ká separate ní kó má jayé tiwọn o ṣùgbọ́n a lè jọ dúró nínú space kan náà ká máa jọ pera wa ní Nàìjíríà kì í ṣe Nigerians o ohun tó dé lórí kan wá yọjú wò òun o olórí burúkú bìrìtìkó tó so ohun inú wájú pọ̀ mọ́ tìpàkọ́ tí Flora Shaw ìyàwó British officer kí wọ́n ti ń pè yẹn tó join wa òun ló fún wa ní Nàìjíríà. We are not Nigerians. Ever before amalgamation was established in 1914, the Yoruba people have a dynasty. Over 16 centuries, láti dá wà, láti ń ṣèjọba ara wa, láti ń lọ lóyìnbó, làwọn ará wa ti lọ kàwé lókèrè. Kì í ṣe Nigerians o. Ṣùgbọ́n ní ìtàn ti so wá pọ̀ yìí bá ṣe máa jára wa gbà òun ló kù fún wa o. ọ̀rọ̀ yìí kọjá security o. tí a bá ní ká jókòó tí ká tẹ̀bá tí wọ́n ń pa wá lẹ́ni wọ́n ń pa wá lọ́la ẹnu àlá máa wà táláyé máa fi parẹ́ o. ó ju security lọ. ẹ̀yin ará mi àwọn tẹ́ ń bá fa yìí àwọn tó ń polúṣọ ayé wa yìí wọ́n rẹ́dì láti pa gbogbo ìran Yorùbá tó bá possible ṣùgbọ́n Ọlọ́run ò ní gbà fún wọn torí Ọlọ́run ò kì í ṣe nǹkan kó má fàyè ọpẹ́ sí. Olúwa ti dá gbogbo wa ó ti fi wá sáàyè wa a dẹ̀ máa bá àwọn Fúlàní wá àyè níbi tó yẹ kán lọ ṣe orí burúkú tiwọn. èèyàn ni wọ́n ṣùgbọ́n ti sọ̀rọ̀ wọn di ẹranko. They are human beings in the clothing are action of a beast. They are created as human beings, but their attitude, their characteristics, their behavior is that of vicious, violent beasts. ẹ̀yin ará mi ntí mo ló gbà mí nínú jẹ́ ó kàn mí ó kàn yín tẹ́ bá ní kò kàn yín you are lying to yourself. ó kàn yín o. The grandson of late Obafemi Awolowo, Chief Obafemi Awolowo, the stage, the awesome, the extraordinary Yoruba man, a leader with vision, visionary leader. Táwọn òṣèlú àti Fúlàní tán jẹ́ kó débẹ̀. About 5-6 days ago, I sat watching the eulogy being rendered to his grandson. My people, Olusegun Awolowo didn't die of a sickness or illness that cannot have been averted. Ẹ̀yin ará mi ṣe ń gbọ́n tí mo sọ fún yín, àìsàn tó kọlù Olusegun Ọmọ́túndé Awólọ́wọ̀, the grandson of our late sage. Àwọn bàbá tó ti ṣe nǹkan dáadáa sílẹ̀ fáwọn ọmọ Yorùbá káwọn olórí burúkú tó parẹ́.
The grandson of Chief Obafemi Awolowo died at the age of 62. Nígbà tó ń ṣe eulogy yẹn ará mi, people came out to talk about his simplicity, his love for Nigeria, even though Nigeria was not good to him. They came to eulogize him as a fatherly man, as a godly person, as a good son to his mother. He's the only child of the mother. This man was known for simplicity, for loyalty, for friendship. He has good friends. But ẹbí mi báwo ló ṣe kú? Wọ́n shoot yẹ o. Boko Haram ò gbé o. Kò lásídẹ̀ǹtì o. Ẹbí mi bó ṣe kú. Ọmọtúndé Awólọ́wọ̀ or Olúṣẹ́gun Awólọ́wọ̀ the second junior. All sick like anybody could have been sick. Ṣùgbọ́n kò sí standardized hospital ilé ìwòsàn ẹ̀yin ará mi ojoojúmọ́ là ń pariwo. The government of Nigeria refused to build a standard hospital. Nígbà tí ò sí hospital tó máa tọ́jú ọmọkùnrin yìí, ó lọ sí London even though wọ́n ní Ṣẹ́gun láìkì kó máa lọ sókèrè lọ gba anything. He loves Nigeria. He likes to be in his domain. Orí ilẹ̀ baba ńlá baba ẹ̀ ló fẹ́ wà tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ìyàwó tó ń tọ́jú ìyá ẹ̀. Ṣùgbọ́n ńgbà tó lọ sílùú òyìnbó tó lọ gba ìwòsàn ó tún padà wálé Ọlọ́run dẹ̀mí ẹ̀ sí Nàìjíríà ló polúṣo. Wọn ní standard maintenance medical facility. N tó pa Ṣẹ́gun nìyẹn o. Kò ń ṣe pé kò lè yé o ẹ̀yin ará mi. Mo ní cancer lẹ́ẹ̀mẹ́ta l'Amẹ́ríkà nítorí pé wọ́n ní standardized advanced medical system. Mo yé o. Kò yẹ kí n yé o tí n bá wà Nàìjíríà. Torí owó tó máa fi tọ́jú mi ò ní. Insurance mi ò ní. Ẹbí tó máa kó 3 million. Kò tẹ́ ṣe 3 million. Tó máa kó bí 30-40 million lẹ́ẹ̀kan fi tọ́jú mi. Mi ò rò pé wọ́n kó lẹ̀ o. Torí wọ́n ní bùkátà àti wọn. Wọ́n ní ohun tó máa fi owó wọn ṣe. Wọn ò ní dá lórí èmi nìkan o. Olúṣẹ́gun Ọmọtúndé Awólọ́wọ̀ ọmọ olówó ni bàbá ẹ̀ ní ọ̀jọ̀gbọ́n lọ́yà Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ṣe ribiti tá a lè gbàgbé wọn táláyé máa fi parẹ́. Ọmọ wọn ní Nàìjíríà polúṣọ yìí o. Ọmọ wọn ní Nàìjíríà pa lọ́jọ́ àìpé o. Ẹ̀yin ẹ̀rọ mi ti bá ń sọ àdàbẹ́ ni pé ìyá Làwálì yìí ariwo yín pọ̀. Ikú tí ó pa Olúṣẹ́gun Ọmọtúndé Awólọ́wọ̀ kò yẹ kó pa o. Ṣùgbọ́n nílé ìwòsàn ní standard hospital ẹ̀yin ará mi. Tó hospital bá wà kò sábẹ́rẹ́, kábẹ́rẹ́ bá wà kò sóògùn, tó ògùn bá wà kò sí dìtọ́ọ̀lù. Irú ayé tí wọ́n fẹ́ ká máa gbé nìyẹn, ayé tí Fúlàní ti polúṣo. Ẹ̀yin ọmọ ìyá mi, I am telling us, tá a bá lọ a lè rọ́nà gbégbá o. A lè rí bá ti ṣe o. A ń láti lọ ni o. A ń láti lọ. Tá a bá wá lọ tán, ó yẹ ká máa bèrè lọ́wọ́ ara wa. Owó wa, ilé iṣẹ́ wa, ilé ìwé wa, ó ń láti yàtọ̀ sí tabakú o. Torí tá bá sọ pé security nìkan, security is not enough. There's a lot more tá ń láti focus our attention on. What about our agriculture? Oúnjẹ. Fúlàní fẹ́ máa fi oúnjẹ. Ó fẹ́ máa starve wa. A nílẹ̀ wọn ò jẹ́ ká gbé. So security nìkan kọ́ o. Gbogbo ọ̀nà tá fi ń rí owó wa Fúlàní ló gbé síbẹ̀ o.
Nuru Ribadu ní bàbá Mukumeko ló fi ṣe national adviser ọmọ Fúlàní ní Matawale ọmọ Fúlàní ní is another security personnel in a high place. Isa Pantami is ọmọ Fúlàní o, Boko Haram brother, Boko Haram patron. Òun ló tún jẹ́ communication director or minister. Bàbá wọn olórí burúkú second in command Kasim Shettima Boko Haram ni o, ọmọ Fúlàní ni o. Ṣé wá rí pé a ti gbé gbogbo ayé wa, gbogbo ayé àwọn ọmọ Yorùbá a ti gbé lé Fúlàní lọ́wọ́, ẹ wá ní kó má gbé ẹsẹ̀ wọn lé wa lọ́rùn. Kò lè ṣeé ṣe tí a bá ṣọ́ra ṣe, tí a bá fẹnu kò ká fi mọ̀ ṣọ̀kan bí Fúlàní ṣe máa polúṣọlé ayé àwọn ọmọ Yorùbá nìyẹn o. Èmi sọ tèmi o, bí dẹ̀ ṣe ń sọ mò ń fi èdìdí ọ̀run àtàwọn alálẹ̀ ṣe ẹlẹ́rìí pé mo bá wa sọ o. Ẹ jẹ́ ká parapọ̀ ká dìde ká gbóhùn sókè. Ọmọtúndé Olúṣẹ́gun Awólọ́wọ̀ wá ti pàdé grandfather ẹ ọ̀run re. Ohun tó wá dùn méjì ní ọ̀rọ̀ lílọ Olúṣẹ́gun Awólọ́wọ̀ ní pé the mother of Olúṣẹ́gun Awólọ́wọ̀ is still alive, Mrs. Abba Adesanya. Mrs. Abba Adesanya Olúṣẹ́gun nìkan ló bí o, wọ́n ti pààyè oníyàlẹ́kún. Ṣé ibi tí ọjọ́ orí ìyá yẹn dé ó yẹ kó polúṣọ ọmọ kankan ṣe tó bí? Ohun tí Nàìjíríà ń ṣe nìyẹn o. Ó ń pọ̀ àwọn ìyálẹ́kún, àwọn abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Mo ní kẹ́ dìde, ẹ dìde sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kẹ́ má jẹ́ kí àwọn abaniláwọ̀ jẹ́, abaniláyé jẹ́ kán ba ayé àwọn ọmọ Odùduwà jẹ́. Nǹkan fẹ́ nìyẹn o. Wọn ò fẹ́ ká gbérí. Gbogbo ọgbọ́n òye làákàyè ìwà ọmọlúàbí tọ́lọ̀ ń fún wa tó jẹ́ pé gbogbo àgbáyé ló mọ̀ wá, wọn ò fẹ́ ká ṣoríire o. Tẹ́ bá wo àwọn ará bíbà yẹn rí pé gbogbo àwọn ọmọ Yorùbá tó bá fẹ́ ṣoríire ló máa ń jábọ́ kọ́tìsì bàbá wọn, bàbá aládàradà, bàbá Mukumeko, bàbá alágàbàgebè, bàbá jẹlójú onílé jẹlójú àlejò, bàbá ọmọ Anambra tó lọ́mọ Yorùbá lòun, bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́, bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ti di bàbá tó ń mú wa pa, wọ́n ti di bàbá tó ń polúṣọ ayé wa. Tá a bá wá dúró ká ní ká wo ìgbà tó máa yíwà padà, a máa pẹ́ níbẹ̀ ni o. A máa pẹ́ níbẹ̀ ni. Àwọn bàbá olórí burúkú yìí wọ́n fẹ́ ba ayé wa jẹ́. Àwọn bàbá yìí wọ́n fẹ́ polúṣọ ayé wa. Tá a bá dákẹ́ tàrà wa máa bá wa dákẹ́. Ẹ dákun ẹ̀yin èèyàn mi, ẹ pariwo sókè, ẹ pariwo sókè. United Nations fẹ́ gbóhùn wa o. United Nations fẹ́ gbóhùn wa. Yorùbá Global 1000 ó ti gbé lẹ́tà oríṣiríṣi jáde lọ bá Honourable Guterres, Antonio Guterres. A ti gbé lẹ́tà, ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ ìyá mi. Yorùbá Global 1000 president wa ti gbé lẹ́tà o. President Patrick Akínbọ́lá wọ́n ti kọ lẹ́tà lóríṣiríṣi. Wọ́n tẹ̀ ní kásẹ́ǹdì kan, wọ́n ń pè ní note verbal bí ọ̀nà méje ló pín sí. Gbogbo ẹ̀ ní president of Yorùbá Global 1000 ti gbé lọ. Ó ti dọ́dọ̀ wọn, ó ti dọ́dọ̀ NATO, ó ti dọ́dọ̀ United Nations, ó ti dọ́dọ̀ African Union. Ó máa dé gbogbo àgbáyé yí pé a fẹ́ lọ o. Àwọn ọmọ Odùduwà ti ṣetán láti lọ. A ti kọ lẹ́tà yìí
àti attach pẹ̀lú oríṣiríṣi dọ́kúmẹ̀ntì tó máa fi mọ̀ yí pé ìbágbé àwa àti Fúlàní kò lè ṣeé ṣe o. Mi ò sọ pé èèyàn kọ́ ni wọ́n o, ṣùgbọ́n ìwà ẹranko ló ń wù o. Ẹ̀yin ọmọ ìyá mi, Fúlàní á lọ gbé etí wọn, àwa náà lọ ṣayé tiwa. Tẹ́ bá wá sọ àwọn olórí burúkú kan wà láàrin wa, wọ́n ti jẹ́ dodo, wọn ò lè ṣòdodo, kò sí ní tá máa sọ tó máa gbọ́. Ọmọ alálùbáríkà kan ni wọ́n ti ṣépè fún wọn, èpè ti wà nú ayé wọn, èdí ti dè wọ́n ti polúṣọ ayé wọn. Fúlàní ló fẹ́ bá ṣe, kò á bí mi nú o, torí a lè mú ẹṣin lọ sódò. You can take a horse to the stream, you cannot force a horse to drink the water. Tá a bá ti sọ fún wọn pé a fẹ́ lọ, tá a pè tó pèrò, tá a ṣàlàyé fún wọn, tá a wí tó láwọn ò gbọ́, tá a sọ tó láwọn ò gbà, ní tá a máa ṣe máa fi wọ́n lẹ̀ ní. Wọ́n ń ṣọmọ 10-15, ìmí ti 70 inú wọn, ìmí ti wọ 80, ìmí ti 60, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní Fúlàní làwọn fẹ́ bá ṣe. Èmi dẹ̀ ń bá wọn gbàdúrà pé tó bá pẹ́ Fúlàní ló fẹ́ bá ṣe, ikú Fúlàní náà ló máa kú o. Fúlàní máa fi idà àtọ̀bẹ àti AK-47 ó máa fi dábìrà sí wọn. Ntọ́ fẹ́ nìyẹn, kí n tẹ́jà bá dẹ̀ fẹ́ lọ́lọ́run máa fún, Ọlọ́run á bá mi fún wọn ní ntọ́ fẹ́. Tọ́ bá ti láwọn ò lọ ṣíkè náà, kò sí nǹkan máa ṣe, a máa wò wọ́n ni. So ẹ̀yin ará mi máa tún sọ, nígbà tí mo sọ pé a ń láti pín ẹ̀ máa ní kí ló dé, ara ẹ̀ ló ti ṣẹlẹ̀ yìí o, sí ọmọ bàbá Ọbáfẹ́mi, Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Kò yẹ kí ọmọdé yìí kú o, at 62. Ó sì ní kìmí, ó ní nǹkan tó ń ṣe lórí ilẹ̀ Nàìjíríà. Wọ́n ti pa torí pé kò sí hospital tó máa maintain bọ̀bọ́ yìí, arákùnrin yìí tí gbogbo èèyàn sọ pé ó níwà tútù bí àdàbà, ó lọ́rọ̀ rẹ̀ lẹ́nu, bàbá dáadáa ni sí àwọn ọmọ ẹ̀, ọkọ dáadáa ni sí Bọ́lá ìyàwó ẹ̀, ọmọ gidi ni fún màmá ẹ̀ Mrs. Abba Adesanya. Wọ́n ti pa o, wọn ò gbọ́bẹ̀ sí lọ́rùn o, ṣùgbọ́n wọn ò lọ hospital tó máa ti tọ́jú ẹ̀. Ẹ̀yin ará mi, I don't know how many times I've told you, 25 years tí mo ti ń sì kiri, ẹ̀ẹ́dẹ̀ ṣe ni pé àtíkè dúró lójú mi. Amẹ́ríkà tọ́jú mi, omi ò lọ Amẹ́ríkà perfect o, ṣùgbọ́n tá a bá nírú hospital tí Amẹ́ríkà ní state tí mo wà, hospital tá a níbẹ̀ ó ń lé ní 15. Yẹn ní city tí mo wà ó lé ní 8. Diagnostic ni o, clinic ni o, emergency ni o, gbogbo ẹ̀ ló kún bẹ̀. Ẹ bá mi bí bàbá T-Pain, hospital mélòó ló dì tó kọ́ fún mẹ̀kúnnù? Èyí tó kọ́ tí mẹ̀kúnnù bá lọ, ààyè ló máa wọbẹ̀, òkú ló máa gbé jáde. Tó bá ṣe fibroid lásán tó ń ṣe ní 45 minutes l'Amẹ́ríkà, ẹ̀jẹ̀ ló máa sùn, ikú ló máa já sí. Mo wá láàfẹ́ lọ, ẹ̀yin kan sọ pé àfẹ́ lọ. Mo láàfẹ́ lọ, ẹ̀yin kan sọ pé ẹ máa jókòó ti Fúlàní. Mo nílé tó yá, ẹlẹ́fẹ́ràn Fúlàní kẹ́ máa bá wọn sùn, ẹ̀yin obìnrin abíyágbá yára rédèrèdè yánnayànna. Ẹni Fúlàní lẹ fẹ́ máa bímọ fún, ẹ̀yin ọkùnrin ní Fúlàní lẹ tún fẹ́ máa gbé sílé. Àwọn tó máa pa yín nìyẹn, wọ́n á da tábà, wọ́n á da gamolin sínú oúnjẹ fún yín, wọ́n á pa yín. Adémọ́lá Ẹlẹ́gùṣì, ọmọ àlè ni ẹ́, olọ́mọba ní ẹ̀bọ̀ tó wù ọmọba, ọmọ ẹrú bí ẹrú ló ń ṣe. Fúlàní ló máa rúùlù ẹ, ó ti gbé Fúlàní obìnrin sílé, òun ló máa pa ẹ́. Rashidi Akanbi, the emir of Iwo, ọmọ àlè ni wọ́n náà. Gbogbo yín sọ pé wá láti ilé ọba bọ̀ tẹ́ ń ṣe bí ìrù, ẹ̀ ń ṣe bí ìrù Fúlàní ló máa pa wọ́n tiẹ̀, torí olè owó, ọlọ́kànjúwà, alágàbàgebè, onímọ̀kùmọ̀kùn, onírádaràda, ọba rádaràda ni ẹ́. Rashidi Akanbi, olórí burúkú ni ẹ́. Ìwọ ń pe Fúlàní kó wá sí orílẹ̀ baba ńlá bàbá ẹ, orí àpèrè baba ńlá bàbá ẹ, oníkọ́ máa bọ̀. O tún ṣètò, o tún gbé ọmọ Fúlàní sílé,
ọmọ tó máa pa ẹ́ nìyẹn o kì í ṣèpè o àṣẹ ni o. Rashidi Àkànbí ọmọ Fúlàní tó gbé sílé àsìyàwó òun ló máa ṣekú pa ẹ́. Adémọ́lá Ẹlẹ́gùṣì Fúlàní obìnrin tó gbé sílé ipa tiẹ̀ ló máa fi jẹ́ pé Ọlọ́run wọ́n máa pa yín ni wọ́n ti wọlé sí yín lára tán bá jẹ yín dáadáa tán jẹ yín kéégún wọ́n yan ké yín torí olórí burúkú ni ẹ̀dẹ̀ deserve ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín o àṣẹ tí gún yín tí mo sọ jáde láàárọ̀ yìí ikú Fúlàní lè máa kú àti wọ àti olórí burúkú ọ̀rẹ́ ẹ̀ torí ilé ara yín lẹ ti ń ṣòṣì bí ẹran aṣẹ́wó tẹ́ ń rèpù obìnrin tó bímọ fún Rashidi ọmọ Canada olórèpù òun ni ilé ẹ Adémọ́lá Ẹlẹ́gùṣì náà ti rèpù obìnrin ṣe é sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe jọ mọ àlè ọmọ Yorùbá nìyí. ẹ̀yin ará mi hospital ló pa Olúṣẹ́gun Ọmọ́túndé Awólọ́wọ̀ o ọmọ bàbá wa Awólọ́wọ̀ lack of adequate medical system lack of maintenance of ill health ọmọkùnrin yìí wọ́n ròyìn ẹ̀ wọ́n fi tì mo watch it for more than wákàtí méjì I watched the eulogy for more than 2 hours nobody came to say something negative even though àwọn èèyàn téèyàn bá kú tán ló máa ń sọ̀kọ́ dáadáa but even in life I saw gazillion videos of what these people have done even ọmọ Igbo jáde láti sọ pé ọmọkùnrin yìí ọmọ gidi ni èèyàn gidi ni bàbá gidi ni ọkọ gidi ni ọmọ gidi ni fún ìyá ẹ̀ wọ́n tún wá ní ènìyàn gidi ni fún Nàìjíríà lóòótọ́ Nàìjíríà fẹ́ẹ̀lì ẹ̀ o bí Nàìjíríà ṣe fẹ́ẹ̀lì bàbá ẹ̀ nìyẹn o accident ni bàbá Olúṣẹ́gun ní at the age of 24 tó sí good roads àbí good roads ṣì wá ń sìn Dangote ń fi tírélà ẹ̀ ó fi ń lásídẹ̀ǹtì on a daily basis ni 24/7 ni Dangote ń pààyàn sójú títì wa ẹ̀dẹ̀ láàánú lọ tá a bá lọ tán èèyàn mélòó ló máa kù Fúlàní fẹ́ pa gbogbo yín ni kó gbalẹ̀ bàbá yín kó islamize kó jihadize kó dẹ̀ muslimize or whatever they care to call it but èmi ọmọ mi Àmọ̀kẹ́ mo gbé wá bá yín ní ọ̀sán yìí pé ẹ jẹ́ ká dìde kẹ́ túbọ̀ máa pariwo ṣé mọ̀ pé mo sọ fún yín pé èmi ni vice president igbákejì olórí ní Yorùbá Global 1000 mẹ́wàá ń lọ lórí channel yẹn o ẹ lọ visit ibẹ̀ yg1k.org ẹ lọ kẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ àti gbé oríṣiríṣi mèremère àti gbé lọ fún Antonio Guterres the United Nations Secretary General yìí pé kó bá wa fojú àgbà wo kíní yìí o àwọn ọmọ Olúwa ó ti sú wa o wọ́n ti pa o wọ́n fẹ́ polúṣọ ayé wa wọ́n tiẹ̀ sọ wípé ọ̀nà mẹ́ta ló máa pín sí á ní rárá ọ̀nà mẹ́ta ń bo kán bá wa pín Nàìjíríà sọ́nà méje ẹni kí ló dé tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ̀ka àwọn ọmọ Oòduà àwọn ọmọ Biafra àwọn ọmọ Akwa Ibom àwọn Haúsá àwọn Benue àwọn Plateau sódìdí mẹ́fà àtàwọn Benin or Middle Belt àti pé méje kó lukaluku lọ jókòó kó lọ mú ilẹ̀ baba ńlá baba wọn kó lọ mú dání ká lọ grow ká lọ advance ká lọ imagine ká lọ succeed ká lọ thrive ká lọ flourish. ẹ̀yin ará mi ṣé kò yé yín ní gbogbo ohun tí mò ń sọ yípe àti ṣe oríire wa oríire tí Ọlọ́run gbélé wa lórí tá a bá lọ wọn ò ní jẹ́ ká fly like the eagles that we are. ẹ̀yin ará mi we are not chicken we are eagles. Eagles do not eat scrap o we are light o we cannot negotiate with darkness we are light
ìmọ́lẹ̀ ni wá a gbọ́dọ̀ bá òkùnkùn ṣe òkùnkùn ẹni òkùnkùn làwọn Fúlàní o èmi ò ní èèyàn kan ni wọ́n o bọ̀ kán lọ ṣe tiwọn síwájú tán bá pín wa kán pín wọn sí orí ilẹ̀ ibi tán belong to tán bá dẹ̀ fẹ́ lọ síbi tán ti wá nítorí a lot of Fúlàní tó wà Nàìjíríà ẹ̀yin ọmọ ìyá mi Mauritania ni mí ti wá o Libya ni mí ti wá o tẹ́ bá rí mu wọn tó rí sosoro àwọn ọmọ Oòduà a ní mú sosoro o ìmú wa ṣe bẹ́ẹ̀ ni pé ó decline díẹ̀ wọ́n wá láti Sahel ìyẹn ni pé wọ́n wá láti Chad wọ́n wá láti Niger ni bàbá Buhari ti wá Niger òun làbáṣà ti wá Babangida ńkọ́ ọmọ Fúlàní ní ìmọ̀bi tó ti ṣàn wá ṣùgbọ́n ọmọ Fúlàní ni ẹ wá sọ fún mi ṣé bí ó ṣe yẹ kí ayé àwọn ọmọ ológo àwa tó ń pè lọ́mọ ológo ọmọ ẹlẹ́yẹ ọmọ elédè ọmọ aláṣà ṣé bó ṣe yẹ káyé wá rí nìyẹn àwọn ọmọ Yorùbá ti ń tọrọ jẹ àwọn ọmọ Yorùbá a ti ń ṣalẹ̀ jẹ àwọn ọmọ Yorùbá ti ń ṣe oníbàárà wọ́n fẹ́ sọ ìran Yorùbá di àlèmájìrì wọ́n ṣe sọ 15 million àwọn ọmọ wọn di àlèmájìrì àwa ló ń blame o bí ẹni pé gbogbo àdúrà owó tó ń gbà wọ́n ń dà sínú kòtò ni àwa ló ń blame pé àjẹ́ káwọn ọmọ wọn lọ léèwé ṣé àwa take excuse lọ́wọ́ wọn ká tó rán àwọn ọmọ wa lọ léèwé ọ̀káwọn òbí wa kan tó sọ wá sá blood pé ká lọ kàwé ká lọ get more knowledge àwọn tá à ń bá gbé nìyẹn o unprogressive unscrupulous elements genocidal elements with all their egregious activities lórí ilẹ̀ Nàìjíríà yẹn wọ́n dẹ̀ ń sọ fún wa pé kò sí nǹkan tá a máa ṣe àwọn làwọn ní bàbá ńlá bàbá wọn the murderer Uthman Dan Fodio ó ti gba Nàìjíríà fáwọn olórí burúkú bìtìkó nígbà tó máa pé independence àwọn ló gbélé lọ́wọ́ in other words kàmákìsì àsì Fúlàní ló ń sọ fún wa yẹn ṣé wàá yẹ kẹ́yìn ọmọ ọlọ́gbọ́n olóye ẹlẹ́yẹ kẹ má dìde kẹjà fún ẹ̀tọ́ tó tọ́ sí yín your inalienable rights you don't want to fight for your rights you want one group of people to keep on putting their legs on your neck like an albatross around your neck ṣé ayé polúṣọlẹ fẹ́ jẹ́ ni àbáyé ọmọ ògidì ọmọ Odùduwà mo pè yín o ẹ̀yin alálẹ̀ ẹ̀ ń gbọ́ tí mo ń bá àwọn èèyàn mi sọ ẹ bá mi fún wọn ní òye tí òye wọn kẹ bá mi fún wọn ní ọgbọ́n mo wá pè ẹ̀yin àdìtú ọ̀run kẹ bá mi tú àwọn èèyàn mi kalẹ̀ kórí wọn lè pè torí ìmí inú wa orí wa ò tí ì pé o ìmí inú wa common sense wa ò tí ì jí o ẹ bá mi pè wọ́n pé kí àwọn angels of the living God kan sọ làákàyè sí agbárí àwọn ọmọ Odùduwà tí ò tí ì jì àwọn tó ṣì wà lórí fẹ́ǹsì wọ́n ń ṣọmọdé o ìmí ti kọjá 50 nú wọn o over 60 wà nú wọn o over 70 wà nú wọn over 80 wà nú wọn o kò wá síbi tán sí wọ́n wà nínú àwọn pastors wa tán fẹ́ lọ ẹ pé ẹ bá mi fi ránṣẹ́ sí oníwótòwótò Pásítọ̀ Túndé Bákàrè onímọ̀kùmọ̀kù Pásítọ̀ Túndé Bákàrè Pásítọ̀ Túndé Bákàrè tí ò bá sí DNA ọmọ Fúlàní ṣé kò yẹ kó ti jáde fún bàbá Tinubu wípé ibi tó ń bá ọ̀rọ̀ Nàìjíríà lọ yìí kò ní rọgbọ ó jáde ẹ pé 1 million máàchì àtiwọ́ àti Pásítọ̀ Adébóyè ìnàkàdéjàre Adébóyè àwọn ẹ̀yin bàbá ní bàbá kìrìsìtẹ́nì ẹ jáde o Tinubu ti polúṣọ ayé yín àbí nítorí pé ẹ̀yin lẹ fi ìyàwó Tinubu ṣe pásítọ̀ ẹ̀rù ń bà yín kọ́ máa ti chọ́ọ̀chì mọ́ yín lórí ẹ bọ́ lọ́hùn lẹ́sẹ̀ ìgbèjì bàbá Adébóyè gbogbo ẹ̀yin pásítọ̀ Adéfarasín ní o Aṣímọlówó tí ẹ sọ̀rọ̀ bàbá Oyèdèpọ̀ wọn lẹ́yìn náà sọ̀rọ̀ bọ̀tẹ́ ẹ̀ wọlé lọ bá Tinubu kẹsàn tọ́lọ́hún sọ fún
àbọ́lọ́hún ò bá yín sọ̀rọ̀ mọ́ ẹ̀yin ọmọ ìyá mi ẹ pariwo ẹ gbóhùn sókè mò ń pariwo ọ̀fun mi lè há nígbà míì ṣùgbọ́n mò ń pariwo yìí sí i létí ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká gbóhùn sókè. United Nations wants to hear. United Nations wants to hear your voices. NATO, the North Atlantic Treaty Organization fẹ́ gbọ́ ìyẹn tiẹ̀ sọ pé òun ò gbúrò yín ó ní ṣùgbọ́n òun gbúrò àwọn ọmọ Igbo àwọn ọmọ Biafra ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ pariwo sókè ẹ lè gbà kí Fúlàní sọ yín di àgbàdo onúgò kó máa mú yín jẹ lẹ́yọ kọ̀ọ̀kan tó máa fi jẹ yín tán ẹ dìde ẹ rìn mí náà lọ́wọ́ mi ò lè dá ṣe ẹ gbóhùn sókè mo ní gbogbo àwọn senators gbogbo àwọn senators ẹ send orúkọ wọn sí mi wọ́n ti wọ́ gàù ẹ̀yin ará mi ẹ jẹ́ kí n já yín sí Nyesom Ugly Wike alcoholic addict minister of FCT wọ́n ti ragbá o wọ́n ti mú ní France kán tó mú ní France Amẹ́ríkà ti pe France pé Wike máa land sí orí ilẹ̀ yìí o ẹ mú o ó lẹ́jọ́ tó máa wá rò ṣé mo pé mo ti sọ fún yín mo ní wèrè Wike tó bá tẹ Amẹ́ríkà ẹ̀wọ̀n 30 years níbi tó ti rí money tó fi ra lé mẹ́rin fáwọn ọmọ àtìyàwó ẹ̀ á jẹ́wọ́ fún United States of America o Amẹ́ríkà ti pè France ṣẹ́dẹ̀ mọ̀ pé ọwọ́ wọn wọ́wọ́ wọ́n ti gbé Wike Amẹ́ríkà ní consent ẹ̀ sóhun ó ń láti answer ìbéèrè tó máa bí Wike aṣù dúdùn ó máa jẹ́wọ́ ibi tó ti rí gbogbo owó tó jí ó ti jí owó Rivers ẹ̀yin ará mi rúfẹ́ Wike ti talẹ̀ tí ò yẹ kó dà àwọn alálẹ̀ ti bínú sí Wike èpè ti ran Wike àwọn èdìdí ọ̀run ti dè Wike ó ti ṣìṣe ó rò pé tóun ò bá lọ sí Amẹ́ríkà tóun bá lọ sí France wọn ò ní rí òun Amẹ́ríkà ti rí ẹ o Wike ọ̀bì àwọn Faransé ti gbé Wike ẹ̀yin ará mi wọ́n ń gbé bọ̀ ní United States of America tí n bá mọ ibi tó wà máa lọ wò ó máa lọ sọ fún pé dúdú mọ́ni tó máa ń dùn mọ́ wọn tó ń pariwo tó ń fẹ̀ fún bí ọmọ olè náà ni o máa lọ wo Wike ní prison yard tó fi sí máa wá sọ pé thou said the Lord that you are a mere mortal and not spirit thank God Christian ni máa ṣí Bíbélì fún pé the Lord Almighty Ọlọ́run alápá kábíkábí àrí ìró àlá ẹkùn ọkọ Fẹ́rò ẹrù ìjẹ̀jẹ̀ létí òkun pupa ó ti fi agbára wọn Wike ẹ̀yin ará mi Wike ti wọ gàù ẹ̀yin ará mi o mo ní Wike Nyesom Ugly Wike ó ti wọ gàù ìyàwó Wike Ebereshi dishonourable justice ó ti wọ gàù gbogbo wọn ti wọ gàù ẹ̀yin ará mi nínú ìtàǹbàbọ̀ yìí wọ́n ti ní kí bàbá Tinubu kó dárúkọ àwọn Boko Haram enablers patron supporters financiers tí wọ́n bá ní kó dárúkọ wọn mo fẹ́ ṣọ́ọ̀kì yín ni o tí wọ́n bá ní kó dárúkọ àwọn patrons mi rò pé bàbá Tinubu láyà akẹ́bọ̀jẹ́ wọn ò bí aláya wọn rè kán dárúkọ wọn ò bí aláya bàbá Tinubu kó dárúkọ Matawale defence minister of defence whatever wọn ò bí pọ̀nrí bàbá ńlá bàbá Tinubu rè kó dárúkọ Nuru Ribadu national security adviser wọn ò bí pọ̀nrí bàbá ńlá bàbá Tinubu rè kó dárúkọ Galadima tó lòun ò ní gbà kí Ìlọrin jẹ́ ti ọmọ Yorùbá wọn ò bí bàbá Tinubu rè kó dárúkọ Ajo Bayero wọn ò bí rè o kó dárúkọ El-Rufai àwọn lọ́lọ́ gbé àwọn Boko Haram wá pẹ̀lú owó bàbá Tinubu
wọn wá bí pọ̀ ní baba ńlá baba Tinubu re kó dárúkọ second in command ẹ̀ vice president Kazeem Shettima Boko Haram patron ọ̀nà ọmọ Fúlàní pọ́nbélé òun ni Shettima ó wà ní àwọn tó lọ gbé Boko Haram wá o àwọn ni supporter àwọn ni financier mo wá fẹ́ ṣọ́ọ̀kì yín tán bá ló máa gbé àwọn tó ń support Fúlàní ẹ̀yin ará mi o bàbá yín T-Pain is the number one o I am telling you that for free nínú ìtàn bábọ̀ yìí wọ́n máa gbé bàbá Tinubu wá gan bàbá Tinubu mọ̀ pé El-Rufai go stout ó ní bàbá Tinubu ó ń support Boko Haram through Nuru Ribadu the national security adviser ìyẹn kọ́ ṣe pé bàbá Tinubu gan bàbá ńlá accessory before and after the fact ni wọ́n bàbá Tinubu gan lọ́wọ́ ń bẹ̀ bàbá Tinubu ń lo Nuru Ribadu the national security adviser ó ń help àwọn ó ń support ó ń enable àwọn Boko Haram àwọn ISWAP àwọn Meyati Allah àwọn Lukurawasi àwọn Musibawu àwọn Fatahi àwọn Jelili àwọn Yusuf àwọn Ibrahim bàbá Tinubu gan lọ́wọ́ ń bẹ̀ bí Amẹ́ríkà máa dissolve Nàìjíríà fún wa ni ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ pariwo kì í ṣe security nìkan l'Amẹ́ríkà ń bá wa bá wa ṣe o wọ́n máa wá dúró tì wá tá máa fi pín Nàìjíríà ṣé gbọ́ mi ẹ̀yin èèyàn mi ẹ pariwo sókè fún United Nations America yìí pé kó máa bọ̀ not for security alone but for the dissolution pínpín Nàìjíríà wọ́n máa dúró síbi a máa pín ẹ̀yin ará mi ń tẹ́ máa fi mọ̀ pé Nàìjíríà ó ti polúṣo Christopher Musa a defence general nínú army ó lóun advice Nàìjíríà pé ká ṣe wọ́ọ̀lù ká divide ara wa tá a bá divide á difficult á ṣòro ṣe fáwọn Boko Haram láti wọlé ó nítorí pé Afghanistan àti Pakistan wọ́ọ̀lù tó ń ṣe ní peace ṣe wà a fẹ́ ṣe wọ́ọ̀lù o wọ́n fẹ́ ṣe wọ́ọ̀lù o wọ́n fẹ́ kí Boko Haram máa wọlé àwọn olórí burúkú ṣé ẹ mọ̀ yìí pé wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ Christopher Musa wọ́n ti rí pé ọmọ kìrìsìtẹ́nì ni wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ Christopher Musa bí a brigadier ni bí a general nínú army wọ́n ti lé lọ o bàbá Tinubu ó ń dára nìyẹn o ṣùgbọ́n advice bàbá Tinubu ẹ jẹ́ ká mount wọ́ọ̀lù. There was a wall in Berlin at one time ti East Germany àti West Germany tó fi divide ara wọn peace wà o ẹ jẹ́ ká ṣe wọ́ọ̀lù wọn ò dáhùn o Boko Haram ń wọlé left right and center gbogbo border north wọ́n ti sílẹ̀ táwọn olórí burúkú yìí ń wọlé láti Sahel wọ́n ń wọlé láti Libya wọ́n ń wọlé láti Chad wọ́n ń wọlé wọn ò wá lásán lọ́sàn-án yìí ibi tó ti ń ṣe patrol check wọ́n mú tírélà tó mú 6,000 bullets náà bá ń bẹ̀ ó mìíràn pé ó kéré pọ̀ jù 6,000 bullets wọ́n fi pa 2,000 people ṣé Fúlàní náà máa fi pa abẹ́yìn ọmọ Yorùbá ṣọ́ máa pa Fúlàní pẹ̀lú 6,000 bullets àbọ̀ máa pọ́ǹpù ẹ̀ sí ẹ̀yìn ọmọ Odùwà lára ẹ wá ṣìgánu kalẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ lọ ọ̀rọ̀ mi ò ní pọ̀ o a ti kọ lẹ́tà sí United States State Department Yorùbá Global 1000 ó ti kọ lẹ́tà sí United Nations sí Antonio Guterres pé kó bá wa yọjú sọ̀rọ̀ yìí o
àwọn ọmọ Odùduwà ti ṣetán láti lọ àwọn tó hàn ní lọ ikú Fúlàní ló máa pa wọ́n. It's as simple as that. Kékeré lọ rí yẹn o wọ́n máa mú Àpábí o wọ́n máa gbé Àpábí o wàtàwálè mẹ́ta dọ́sìn wọ́n máa gbé ẹ. Nuru Ribadu national security irọ́ ló pa ò secure nkankan ó pèrè ní national security adviser ó ń gbè lẹ́yìn àwọn Boko Haram ọmọ àlè nìyẹn tó sọnù gbọ́rọ̀ bí ọ̀pá mọ́là náà nìyẹn. Bàbá Tinubu ẹ̀yin gan ti rúgí oyin o ẹrù fàáyín ní Nuru Ribadu lẹ́ ń lò tẹ̀fí ń supply owó mo dẹ̀ gbọ́ pé 3.8 million tán láwọn fẹ́ gbà 4 something billion lẹ́kọ́lé wọn lọ́wọ́. Bàbá Tinubu onínàkúnà nìyí mo mọ̀ pé Oliver Twist nìyí but mi ò mọ̀ pé ẹ tún ponú débẹ̀. Àwọn tó ń pa àwọn ọmọ yín wọ́n béèrè 3.8 billion ẹ kó 4 something billion lé wọn lọ́wọ́. Olórí burúkú nìyí ẹni àná nìyí Bàbá Tinubu aláìmọ̀kan nìyí aláìníbẹ̀rù Ọlọ́run ní aláìpáyà Ọlọ́run ní ọ̀tẹ̀ ẹ bọ́ lọ́run níbẹ̀. Èmi ọmọ mi yìí ní ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fún yín Bàbá Tinubu ẹ ti ṣe Elédùmarè ẹ ti ṣàwọn ọmọ Oòduà wọ́n dẹ̀ ń rojọ́ yín èmi gan rojọ́ yín fọlọ́run pé bó bá ṣe fẹ́ ṣe yín kó jọ kó tètè ṣe yín torí ẹ ti ṣorí burúkú. Bàbá Tinubu ẹ ti ṣorí burúkú sẹ́ẹ̀ ẹ pera yín lọ́mọ Yorùbá wọ́n ní ìyá yín wá láti Ìrágbìjí bàbá yín là mọ́bi tó ti sàn wá. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rò wípé ó láti jẹ́ pé wọ́n rèpù ìyá yín Fúlàní ló máa rèpù ìyá yín tó dáwọ̀ kì í ṣe rapist. Fúlàní ti rèpù ìyá yín ẹ ti jáde ojú yín gan ṣàǹdó bí ojú Fúlàní. Ẹ wá ní ẹ̀ tí ẹ̀ wo ti ìyá yín mọ́ wa lára ẹ̀ ń gbé wa pa fún Fúlàní ẹ̀ ń fún wọn lówó kọ́ máa pa wá lọ nítorí pé fẹ́ du ọdún mẹ́jọ. Tẹ́ bá wọlé ní 27 Bàbá Tinubu ẹ̀ ní pẹ́ lórí oyè yẹn kì í ṣèpè Ọlọ́run ti dìkírì ẹ̀ ní pẹ́ bọ́tà àfẹ́kẹ́ dẹra yín láàmú ẹ má lọ fún second election. Tẹ́ bá lọ fún second election tọ́run ẹ wọlé nítorí ẹ máa rí igi ẹ̀ Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ẹ máa rí igi ẹ̀ Bàbá Tinubu ẹ lè ṣòótọ́ kò sí òótọ́ kankan kò sí òótọ́ at the tip of your finger. Alágàbàgebè ní onímọ̀nàfìkì mọ̀dàrú èèyàn ní ẹ wá máa wò bí ẹni pé ẹ lè jẹ ẹ̀kọ́ kan tán ìbànújẹ́ máa wọlé tọ̀ yín. Ikú tẹ̀ ń gbé sí àwọn ọmọ Yorùbá lórí ó ń padà bọ̀ sínú pálọ̀ yín o. Tẹ́ bá ní gbogbo owó wa tẹ jí tẹ kó pamọ́ àwọn ọmọ yín lè fẹ́ tọ́jú ẹ̀ fún ẹ lọ ní flashback about Shagari ẹ lọ ní flashback about Shagari Ọlọ́run wèsì àwọn ọmọ ẹ̀ márùn ní ìjọ kan ní ọjọ́ kan 5 children of Shagari Ọlọ́run pa yín wọn Bàbá Tinubu èmi ò mọ nǹkan tí Shagari ṣe o ṣùgbọ́n ọwọ́ Shagari ò lè mọ̀ kọ́lọ́run gba ọmọ márùn lọ́wọ́ ẹ̀. Bàbá Tinubu o Adékúnlé ọmọ olódò orin ẹ wojú mi dáadáa ọmọ Yorùbá pọ́nbélé ni mí abẹ́ àwọn tí mo ti jáde wọn ò bẹ̀rù o èmi gan ò bẹ̀rù yín o gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ múra sí kẹ́ lọ ṣe níjọ́ tẹ bá rí olóòótọ́ iná Jésù ló máa sọ kalẹ̀ ló máa jó yín bíi gúgúrú bẹ́ẹ̀ ni mo ṣe sọ níjọ́ tẹ bá rí olóòótọ́ ṣe ejò yín àkọ́kọ́ ṣá yín jẹ iná Ọlọ́run àwa sọ̀kalẹ̀ ajó ẹ̀yìn àtẹjọ yín èmi lẹ́fẹ́ máa fi kó bòrò bájà èmi ọmọ Sárímà ṣàgùn sámúnimúni èmi lẹ́fẹ́ mi ọmọ Jésù ẹ̀yin ò mọ̀ pé ẹ̀yin ojú Jésù ní mi ṣá ilé tí mo ti jáde wọn ń ṣàkàrà mọ́ wa àwa máa ń gẹṣin lọ bá wọn sùn nílé onílé yẹn kò sí ìyàlá yẹn tán bí kó tó wá gun kẹ́tẹ́kẹ́tẹ́ wá bá wa nílé wa ẹṣin làwa máa ń gùn lọ torí náà mi ò bẹ̀rù yín Bàbá Tinubu olórí burúkú gidi ni yín ẹ tí wọ́n ti tẹ wèrè wọ́n ti tẹ mẹ́bà fún yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa fún owó tẹ̀ ń yá
tẹ́ fẹ́ kí àwọn ìrandíran wa kọ́ máa wá san gbèsè lẹ́yìn ìwá ọ̀la ẹ̀ ń kó fún àwọn ọmọ apànìyàn torí pé apànìyàn lẹ́yìn náà. DNA Fúlàní ló wà lára yín bàbá Tinubu ẹgbẹ́ bàbá ńlá bàbá yín tó fún yín ní Ahmed jáde ọmọ àlè ni yín. Mo fẹ́ rí bàbá yín, mo ti rí bàbá Ọbásanjọ́ Joseph Oyejekwe ẹgbẹ́ bàbá yín jáde yábẹ̀lẹ̀ tí rí ojú ṣàndùṣàndù bí ojú agamalisad ẹgbẹ́ bàbá yín jáde torí wọ́n rí burúkú lẹ́hún bàbá Tinubu tó ọba sọ fún yín ó ní mo ń sọ fún yín for free ẹ ti polúṣọ ayé yín èdí ti mú yín èdí ti dè yín èpè ti jà yín. Ẹ̀yin ará mi bàbá Tinubu bribe àwọn Boko Haram pẹ̀lú 4 billion naira wọ́n bèrè 3.8 bàbá Tinubu ò ná o kò ná sí 2 kò ná sí 1 owó tó fẹ́ fún wọn gan owó gbogbo èmi àti tiyín ni o about 240 million kò bí ẹ̀yin ọmọ Yorùbá o kò bí Akwa Ibom o kò bí kankan o pé ṣé kóhun fún wọn àwọn máa pretend aláwọn ò san àwọn ò san ransom bàbá Tinubu onírọ́ nẹ́yìn oníkòmọ́kòtọ́ àjẹ lójú onílé jẹ lójú àlejò ẹ fẹ́ níyì lọ́wọ́ ọmọ Yorùbá ẹ fẹ́ wà accepted ẹ fẹ́ wà validated pẹ̀lú àwọn ọmọ Fúlàní ló lẹ pa Olúwa máa kọ́ ìdí àìmọ́ṣe sí yín ni èṣù ayé àwọn ọmọ Fúlàní padà wọ́n á bínú sí yín ká Amẹ́ríkà tó gbé yín ọmọ Fúlàní kan ti lè gbé yín ẹ ti rugi oyin ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọ̀n bá gbé wàtà máa lè nóòrù rí báàdù gbogbo yín lè máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tẹ̀ṣẹ̀. wọ́n ti gbé Wike o Akpabio ìwọ ló kàn gbogbo ẹ̀yin judiciary rubber stamp riskat olórúkọ ẹ̀gbọ́n mi riskat kékeré ẹkùn Amẹ́ríkà ríwọ náà àti alágàbàgebè àdúrà tí mò ń gbà ní pé kó máa gbé ẹ riskat kékeré ẹkùn the Chief Justice of Nigeria alágàbàgebè ni ẹ alábòsí ni ẹ ọwọ́ ẹ ò mọ́ there is injustice on your gavel. Olugan Gbaga Baba Tinubu lo win is an injustice to a whole nation. You are going to pay for it. How you are going to pay for it, I don't know. And I don't care, but you will pay for it. When the onslaught of the Almighty will descend, it will overwhelm you. It will overshake you. And then I want to see what you're going to do. Chief Justice Ogunwumiju Moronkeji Ellen Moronkeji Ogunwumiju gbogbo yín lẹ ti jẹ dodo lè so dodo ìwọ náà wọ́n bribe ẹ wọ́n ṣe ń bribe ẹ lọ́n bribe ọmọ ẹ lọ́dọ̀ bàbá Afẹ́ Babalọ́lá ẹ máa jọ sórí burúkú kan náà ni òbí tí ò bá ti tọ́mọ ẹ lọ́nà tó dáa kò lè fún yín nísinmi Ayọ̀mídé ẹ Ọlámídé ẹ Kẹ́hìndé ẹ ẹjọ́ máa ṣe ṣòṣì bí ẹran aṣẹ́wó ni ẹ̀yin ń gbà bọ̀dì right and center àti bàbá yín Afẹ́ Babalọ́lá bàbá tó ń bribe Fúlàní with $1.12 million kán lè yí election. Alẹ́ yẹn ọmọ Yorùbá yìí ti ṣe orí burúkú ẹ̀yin ọmọ alẹ́ Yorùbá yẹn ti ṣe orí burúkú ẹ ti ṣiṣẹ́ wọ́n ti ṣépè fún yín bàbá Afẹ́ Babalọ́lá ó di ọba méjì mẹ́ta tán pa lẹ́kìtì wọ́n lè lẹ́yìn kan Èkìtì kan kò lè bẹ́ ṣọ́ fún yín wọ́n ń pààyàn lórí ilẹ̀ bàbá ńlá bàbá yín ẹ̀ fọ̀hún bọ̀tẹ́ ń lọ bribe Fúlàní ní $1.1 million olórí burúkú ni yín nígbà tó yẹ pé jíwó náà ni kò ní fùnà
ọ̀nà òṣì ọ̀nà ara rádaràdà lè máa ná sí. Bẹ́ẹ̀ bí àwọn ọmọ kan tẹ́ fi owó wa tẹ́ fi tọ́jú wọn ò ní dùn yín nínú. Kì í ṣe pé ó ti ń hápùn o. Ẹ wo ọmọ bàbá Tinubu, ẹ wo ọmọ bàbá Tinubu tó ra lé $2.5 million cash, $2.5 million a tún títí Èkó ṣe, $2.5 million a ṣe ná fún wọn ní Lagos State, $2.5 million a mú omi jáde nínú pipe wa, bọ̀tí ilé ni bàbá Tinubu fowó rárá fún ọmọ tó wà lórí kòlóòsì, ọmọ tó wà lórí tramadol, ọmọ tó ń ṣòṣì bí ẹran aṣẹ́wó in the street of New York. Go and look. Abibati Oyindamola ọmọ bàbá Tinubu òṣì ló ń ṣe bí ọmọ aṣẹ́wó tó ń sọ bí ọmọ tó ti sọ̀kò fún, pọ̀ tó máa rí bẹ́ẹ̀ fún wọn. Ẹ̀san ké ẹ̀yin ọmọ Yorùbá ògidì gbà bẹ́ẹ̀, ẹ̀san máa ké. Àwọn tó fẹ́ polúṣọ wa ayé wọn máa polúṣọ, ayé wọn máa di rádaràdà rédèrèdè yàmàyàmà játijàti àfi tán bá ṣòtítọ́ pẹ̀lú wa. Tán bá ṣòtítọ́ tán jẹ́ ká lọ, ayé wọn máa polúṣọ ni o. Àwa ló fẹ́ sọ di àgbàdo onúgò, káàdì ìwé wọn fẹ́ máa mú jẹ. Mo ní ránlọ́pàá kọ́kọ́ra wọn kó wọn jú mi. Àwọn gan ti di adìẹ tí Ọlọ́run máa slaughter fún Christmas wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀, mo ní kẹ́ máa sọ fún Ọlọ́run sẹ́ pé gbogbo èmi ni màtàwálẹ̀ ní o, èmi ni nírùmà rìbádùn ní o, èmi làpábíò ní o, àti gbogbo àwọn ọmọ Yorùbá tó ń gbàbòdì fún wa. Kí Christmas tó dé, kọ́lọ́run lay down kó sọ wọ́n di chicken tá máa lò fún Christmas, sacrifice wa fún Christmas yìí. Ẹ kẹ́gbẹ́ Ọlọ́run ká bẹ̀bẹ̀ ká jẹ́ ká tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ pé ẹ̀yà ẹ̀sà ti ṣẹ̀ àmọ̀ bẹ́ẹ̀. Ìgbà tó ti yẹ ká gbóhùn sókè àgbóhùn sókè, à ń ṣe mùlà, à ń ṣe mùlò, à ń ṣe pátí, à ń jẹ pátí, à ń kó wọn jáde, à ń ṣe ìyàwó, à ń rántí ọjọ́ ọ̀la wa. Ọjọ́ ọ̀la wa, ẹ̀yìn wá ọ̀la wa ni Fúlàní fẹ́ bàjẹ́ fún yín yẹn o. Wọ́n fẹ́ kẹ́ lẹ́ni heritage o, wọ́n fẹ́ polúṣọ, wọ́n fẹ́ pa history ayé yín, ìtàn ayé yín, wọ́n fẹ́ parẹ́ bíi tàwọn Red Indians l'Amẹ́ríkà. Wọ́n ti pa Red Indians rẹ̀, Amẹ́ríkà ti take over, àwọn funfun ti take over wọn. Ṣé nǹkan tẹ́ fẹ́ kó happen sí àwọn ọmọ Yorùbá nìyẹn? The Red Indians in America are nowhere to be found. Ṣé nǹkan tẹ́ fẹ́ kó happen sí ọmọ Oòduà nìyẹn? Kí Fúlàní pa ayé yín rẹ́? Ní ìní Fúlàní ò kì í ṣe yan ìwé ẹranko lọ́hùn ni o. And Yorùbá Global 1000 àti CDC United Nations àti sọ fún wọn yí pé wọ́n á resettle àwọn olórí burúkú yìí, torí ìmí ti wà mí báyìí for more than 70-80 years pẹ̀lú wa, tó ń bá wa jẹ, tó ń bá wa mu, tó ń fi ọ̀bẹ gún wa, ṣùgbọ́n tó ní ká gbẹ́nu wa dákẹ́ àgbọ́dọ̀ sọ̀rọ̀. Wọ́n á wá ibìgbé tiwọn, á wá ibìgbé tiwọn fún wọn, but wọn ò ní bá wa gbé. Fúlàní tó wà lábẹ́ wa ń sìn, tó wà ní orí ilẹ̀ wa, tèpè tàdúrà la máa fi gbé wọn lọ. Àdúrà gbóná, ọ̀sán kan òru kan ló máa palẹ̀ mọ́ ẹrù wọn. Àwọn ò kì í pààyàn, but nǹkan tó máa pa wọ́n á pa wọ́n. Àmà Ọlọ́run wà ńbẹ̀ tó máa là mọ́ wọn lórí. Òkúta Ọlọ́run wà ńbẹ̀ tó sọ mọ́ àwọn ọmọ Amórítì, ó wà ńbẹ̀. Ọlọ́run á bá wa yàn nànà wọn. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín ni pé ẹ pariwo, United Nations fẹ́ gbóhùn yín o, NATO, North Atlantic Treaty Organization ó fẹ́ gbóhùn yín, ó lóhùn ń gbóhùn àwọn ọmọ Biafra. Ẹ̀yin náà gbóhùn sókè, ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ Odùduwà, ẹ̀yin ọmọ Odùduwà, mo pè yín o. Ẹ gbóhùn sókè, ẹ pariwo, ẹ sọ̀rọ̀ sókè, ẹ sọ pé ẹ fẹ́ lọ ilé tó yá. Àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé la fẹ́ lọ o. A fẹ́ wà pẹ̀lú Fúlàní mọ́, kí Fúlàní lọ sí orí ilẹ̀ tiwọn, káwọ ọmọ kóòtù òjíire káwà lórí ilẹ̀ bàbá ńlá bàbá wa tó ń ṣàn fún wàrà àti oyin.
àbẹ fẹ́ kí wọ́n gba sátidé lọ́wọ́ yín kán gbé sunday lọ yín lọ́wọ́ kẹ máa ṣe mùú ṣé yẹn ló tọ́ sẹ́yìn ọmọ aládé tán lọ́mọ aládé nìyín ọmọ ẹlẹ́ṣin nìyín ẹ̀ gbọ́dọ̀ rinlẹ̀ ọmọ aláṣọ nìyín ẹ̀ gbọ́dọ̀ wàkísà ọmọ ẹlẹ́ran nìyín ẹ̀ gbọ́dọ̀ jẹgun tí fúhálà ni wàá sọ fún yín pé ohun tó ń fẹ́ ṣe fún yín gan-an nìyẹn òun fẹ́ gbadé lórí yín òun fẹ́ gba bàtà lẹ́sẹ̀ yín ó fẹ́ gbé yín látòrí ẹṣin ó fẹ́ sọ yín sílẹ̀ ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ẹ̀yin ọmọ Oòduà kí Fúlàní polúṣọlé ayé wa ń tẹ́ fẹ́ nìyẹn èmi ò ní í gbà tó bá jẹ́ ń tẹ́ fẹ́ nìyẹn tó bá jẹ́ èmi nìkan èmi ọmọ mi Abíọ́dún Àmọ̀kẹ́ ọmọ Jánì Àtú Ìbíṣòmí ọmọ Ibrahim Adéyẹmí Àkànní Dìísù nìkan ní máa fẹ̀ fún máa pariwo ni mi ò ní í gbà kẹ́ polúṣọlé ayé wa bẹ́ẹ̀ bá tiẹ̀ ní kí n má jà fún yín irọ́ lẹ pa màá jà torí tá a bá gba Yorùbá nation èmi nìkan kọ́ ni máa wà ń bẹ̀ èmi àtẹ́bí mi nìkan kọ́ la máa wà ń bẹ̀ ẹ̀yin náà máa wà ń bẹ̀ ọmọ Yorùbá ni yín ọmọ Odùduwà ni yín so bẹ́ẹ̀ bá ní má jà ẹ̀hún èsì tẹ̀ màrá yín ni mo máa jà àwòdì tèmi ń máa gbé kọjá ìdíyẹ ń máa gbé erin ń máa gbé kìnìún mo máa gbé kó boro ejò màá wá gbé gbogbo àwọn olórí burúkú tó fẹ́ pa wá màá gbé wọn lọ sí International Criminal Court o in Hague wọ́n á lọ fèsì Wike máa fèsì charges ó máa gùn bí tepulu ẹ̀yin yòókù náà máa fèsì ẹ o bàbá Afẹ́ Babalọ́lá in your old age ọlọ́run máa yọ kó pé ẹ̀wọ̀n lẹ́tí máa lò yòókù ọlọ́run máa jẹ́ kó jẹ́ pé ẹ̀wọ̀n lẹ́ máa lò yòókù ẹ̀yin ọba ọlọ́ba tẹ́ wà lórí àpèrè tẹ́ ń tà wá èmi máa ṣẹ̀wọ̀n nù yín o ìkànnù yín ti ń ṣẹ̀wọ̀n already l'Amẹ́ríkà ẹ̀yin yòókù àṣẹ̀wọ̀n wọn sọ kọ́kọ́rọ́ nù ṣe lórí yín ò pé ni ṣẹlẹ̀ fẹ́ràn owó ju ẹ̀mí àwọn èèyàn yín lọ ẹ jẹ bàbá ńlá yà bá sádìyà ẹ jẹ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o èmi ọmọ òun mi máa gbé yín dé International Criminal Court ẹ bá mi sọ fún wọn pé they are going to International Criminal Court in Hague ẹ ń lọ ibi tó máa ti so yín mọ́lẹ̀ tó máa sọ kọ́kọ́rọ́ nù àwọn grandchildren yín wọ́n máa wò pé kí lè ṣe ṣayé yín sí ẹ̀yin bàbá onímọ̀kùmọ̀kùn rádaràdà rédèrèdè ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o wọ́n ń pe bàbá kan ní àwíṣẹ àwọn bàbá Wálé Abímbọ́lá àwọn fánìyẹn o tó yẹ kó máa ti dífá láti bí 20 ọdún kó máa sọ báwọn ọ̀pẹ̀lẹ̀ wọn ṣe sọ pé kó máa lọ wọn ò lè gbé wọn ò lè pẹ́ díẹ̀ wọn ò lè pa áyán àwọn gan distract wa wọ́n ń sọ fún wọn pé Ìgbòho tán gbé kò ń ṣe lẹ́wọ̀n kò ń ṣe níjọ̀gbọ̀n kí ló dé tán gbé àwọn bàbá yìí ní small potato nìyẹn ṣé n tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ń pa wá tán wá rí ẹni tó fẹ́ gbèjà wa tán tó wá mú tó fẹ́ pa ṣáwọn àgbà nìyẹn àbáwọn olórí burúkú multiply by olóṣì àwọn àgbà òṣì ni àwọn eléyìí àwọn àgbà kàsọ́yàn àwọn àgbà tó yẹ pé tán bá pera wọn ní mùsùlùmí yàásí máa yà wọ́n pa ni kùrìsí yìí máa crucify wọn ni ìlàfi kùrẹ́ṣì ó máa ṣí wọn dànù sí afẹ́fẹ́ ni tó bá jẹ́ kìrìsìtẹ́nì ni wọ́n the anointing of God ti kúrò lórí wọn o gbogbo owó wa tó fi ń ra plẹ́ẹ̀nì tó fi ń ra yáàtì èyí tó máa sínkì ń bẹ̀ ló máa wà èyí tó máa jóná bíi gúgúrú ó wà ń bẹ̀ ọlọ́run ló máa ṣe kì í ṣe mi ṣe kí wọ́n mọ̀ pé mi ò lágbára ṣùgbọ́n ọlọ́run fún mi ní ẹnu àṣẹ gbogbo plẹ́ẹ̀nì tó fowó ra wà tó ń jí tó ń gbà ní ṣọ́ọ̀ṣì ni tó ń gbà lọ́wọ́ àwọn èèyàn ni tó ń ṣe rìgímọ̀ ni bàbá Adébóyè mò ń bẹ̀yìn náà wí o 8 billion contract tọmọ yín gbà tí ò ṣe ní kó lọ kówó lẹ̀ as a man of God àbópin yín bẹ̀ mo tiẹ̀ tún gbọ́ pé nígbà tí Wike máa kú wọn ló kówó fún yín ṣe kó lẹ̀ alágàbàgebè ẹ̀ ń retí ẹ gba Ọlọ́run ẹ jẹ bàbá ńlá yà ẹ jẹ bótóbótó Wálé Adéfarasí mo rí wótòwótò tí wọn náà ń sọ lórí kíní
you like you want Nigeria, but you don't want Trump to come if you are not careful. Wale Adefarasin, pastor Wale Adefarasin, the brother to Paul Adefarasin, tó bá ṣọ́ra ṣe pẹ̀lú ìsọkúsọ tó ń sọ wọ́n máa jí ẹgbẹ́. Kókó gọ́ǹsì mẹ́fà dání Fúlàní á jí ẹgbẹ́ torí pé kí ni orí ẹ̀ kò wọ gíà, orí ẹ̀ ò pé mọ́. As a pastor, as a Christian, orí tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìwọ ni wọ́n ò fẹ́ kí Trump wá, epo yín ló fẹ́ wá gbà, olórí burúkú yín ṣe bẹ́ẹ̀ lépo mélòó náà fi epo tọ́nù lùlù yín, development mélòó náà ti ṣe níná ṣe lómi ṣé títì yín da, ṣe ní safety ẹ ní security, kí lẹ̀ ń fowó epo yín ṣe? Àwọn ọmọ Fúlàní ń bá yín wéṣì ẹ̀, wọ́n fi ń ra AK-47, wọ́n fi ń pa yín. Wálé pásọ Wálé Adéfarasin ó jẹ́ kọ́wọ́ ọmọ ẹ̀ bá ṣọ́, Paul Adéfarasin ó jẹ́ bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ bá burú èdè ní bẹ́ẹ̀ bá ṣe jẹ́ síra yín kẹjọ máa yanjú relationship yín, ẹ bára yín sọ òtítọ́ ọ̀rọ̀, kíkíní kí má gbé yín, ká má gbàdúrà fún yín pé kẹ́ kó sọ́wọ́ Fúlàní kan lọ ṣe yín bí ọṣẹ́ ṣe ń ṣojú ẹ̀yàn máa lè. Amẹ́ríkà wíwá tó wẹ mákàn nìkan wá o, wọ́n máa supervise bá ṣe máa pín Nàìjíríà. A ti gbé United Nations, Yorùbá Global 1000 ti pé United Nations sísá Ayọ̀mídé káàbọ̀, ẹ bá mi sọ fún wọn pé United Nations ń gbọ́, a ní kàn pín wá sí ọ̀nà méje kólúkálukú lọ́jọ́rúkọ fọ́dà ẹ̀, wọ́n ti gba lẹ́tà wa, NATO ti gba lẹ́tà wa, African Union, ọmọ Djibouti Mahmoud Ali Youssef ó ti gba lẹ́tà wa, United Nations Honourable Antonio Guterres ó ti gba lẹ́tà wa, nǹkan kí sẹ́sẹ̀ ràgó, lẹ́tà tó máa gbà pẹ̀lú àwọn manual ká fi ránṣẹ́ sí tó bá gbà ọmọ Fúlàní tó ń pè ní Amina Mohammed, ọmọ Bìrìtìkó nìyẹn o, ṣe rí pé Bìrìtìkó kò fẹ́ jáwọ́ náà rọ wa, tó bá gbà á ní àtàtàkì òun gan máa gba kọ́pì lẹ́tà yẹn. Amina Mohammed máa gba kọ́pì lẹ́tà wa, àmì tìtìtì ẹ̀rù á bà á torí pé kí ni àwọn ọmọ aládé ló ń sọ̀rọ̀, níbo lọmọ Fúlàní, níbo ni ọmọ apẹni níwájú ọmọ apẹnìyàn, Ọlọ́run máa pa gbogbo Fúlàní fún wa ni tó ọba ṣọ́ra ṣe. Bó ṣe sọ Sódómà and Gómórà tó sọ di aṣálẹ̀, bí Fúlàní ṣe máa rí nìyẹn tó ọba ṣọ́ra ṣe, a ní gbúrò wọn mọ́. Ẹgbọ́n tí mo sọ fún yín bó ṣe lòun kọ́ pọ̀ tó nínú ìtọ́ ń bá lọ yìí tó ń pa wá everyday, Ọlọ́run akọ̀ndédé adáná bolẹ̀ ni á jó wọn bíi gúgúrú bó ṣe jó Sodom and Gomorrah. Ẹ bá mi sọ fún wọn pé wọ́n ń gungi kọjá ewé nínú ìtọ́ ń bá bọ̀ yìí, wọ́n máa polúṣọ ayé wọn. Ẹ bá mi sọ fún wọn pé nínú ìtọ́ ń bá bọ̀ yìí wọ́n máa polúṣọ ayé wọn. Èmi Ọmọ́wùmí Abíọ́dún Àmọ̀kẹ́ Adé ọmọ Jàrin Àtù, mo gbóhùn sókè, mo pàṣẹ, Ọlọ́run ṣe pè mí lọ́mọ aláṣẹ, ó ní gbóhùn sókè Ọmọ́wùmí kó sọ̀rọ̀ jáde káṣẹ́gun lọ́sàn-án yìí, mo sọ̀rọ̀ jáde. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí bí Nàìjíríà ṣe dàrú tí Fúlàní ń pa wá ní mẹ́sàn-án mẹ́wàá, mo pàṣẹ lẹ́nìí pé kọ́dún yìí tó parẹ́ ikú máa wọlé yín, àrùn máa gbé yín dè, yìí tó máa sán wọ́n yín tó máa jáde tí yàbá pòsì onígbà ó wà nù yín. Ẹ ti rúgí oyin, ẹ ti rógo láláìdé ṣẹlẹ̀ gbogbo yín náà. Professor Killer, mo rò pé ọlọ́gbọ́n lórí ni aṣáláìmọ̀ kan ni ẹ́, wọ́n lo náìsì ó ṣàyà gèlèmọ̀ bí Michelin táyà. Ìwọ ń gbèsè ẹ̀yin Àdàmú, ẹ fẹ́ ṣe security what? Ṣé ya wèrè ni? Abẹ́ ti gbàgbé pé Ganiu Àdàmú ọmọ Nupe ni
Nupe ti disappoint àwọn ọmọ Yorùbá rí ẹ tún fẹ́ gbé Nupe sábẹ́ Afẹ́nifẹ́ bí o ẹ̀yin Afẹ́nifẹ́ bí Afẹ́nifẹ́ kó Afẹ́nifẹ́ ṣì ẹ fẹ́ bá Gani Adamu ṣe security conference kò ní bẹ́ńṣọ́ fún yín Délé Fárótì mi ìwọ náà bá wọn wà ní òṣì mo rò pé excellent lawyer ni ẹnu mo rò pé onílàákàyè oníbẹ̀rù Ọlọ́run ẹ sì fẹ́ ṣe gbogbo òṣì lẹ́ fẹ́ ṣe yìí o nítorí pé Gani Adamu ń ṣọmọ Yorùbá o ọmọ Nupe ni òun náà ló máa dà yín nù á dà yín sí kólóbó ẹ mọ tẹ́ ń ṣe orí yín á pé wá orí yín á pé wá o lẹ́tà wa ti jáde gbogbo yín nọ́mbà píìkì ní kankan tó bá bí pọ̀n rí babalá yín rè ẹ máa bọ̀ l'Amẹ́ríkà ẹ̀wọ̀n ń dúró dè yín ẹ̀yin aṣiwèrè amukú mẹ́kọ ẹ̀wọ̀n ń dúró dè yín l'Amẹ́ríkà tó bá bí àpá bí òre kẹ́ máa bọ̀ Mẹ́tàwálé ẹ máa bọ̀ Nuru Ribadu máa bọ̀ in fact Kasim Shettima ìwọ gan máa bọ̀ tó bá bí yàláyẹ rè wàá lọ sí ẹ̀wọ̀n ní Amẹ́ríkà nítorí ìwọ ni patron Boko Haram ẹ bá mi gbé jáde fún gbogbo wọn ti rúgí oyin ẹ̀yin pásọ wa ẹ má milẹ̀ǹkè kẹ má gbóhùn sókè ẹ̀yin ojo burúkú anointing yìí ti di annoyance ẹ lè ṣe Nathan ẹ lè jọ bàbá wa Prophet Elijah gbogbo yín ṣe nàmà lédè ẹ kú ìyà kẹkọrọ kó wájú mi Jésù ti dé tán láti wá nà yín lẹ́gba ní aṣiwèrè ẹ kóra yín kò ẹ̀yin ọmọ ìyá mi ẹ bá mi pín o yìí tí mo tún rí mi jáde lẹ́ni Jímọ̀ olóyin ni ẹ lọ gbádùn ọwọ́ ti tẹ gbogbo wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Donald Trump ti wọlé atúnikí United Nations dá sí NATO máa wọlé Germany máa wọlé wọ́n máa jókòó àjọ máa pín ni a máa pín Nàìjíríà kò bójú mu wọ́n fẹ́ sọ ọmọ Yorùbá tó lò sí wọ́n fẹ́ sọ wájú àgbàdo núgò tó fẹ́ máa mú jẹ irọ́ lẹ́pa kórí burúkú yín lọ sọ́hùn àwọn ọmọ Yorùbá àwa láládé àwa lọ́lọ́rọ̀ àwa lẹ́lẹ́yẹ ṣàdíjẹ́mi náà look like 1 pound 1 ẹ ti gbé ẹ ti rúgí oyin ẹ ti rógo láláìdé sẹ̀lẹ̀ ẹlẹ́ àwa lẹ fẹ́ polúṣo kò ní bẹ́ńṣọ́ fún gbogbo yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin ará mi lórí àpèrè yìí máa pariwo yín síta ni gbogbo yín lẹ máa lọ sẹ́wọ̀n Amẹ́ríkà ẹ máa lọ sí International Criminal Court of Justice ẹ máa dé ègì wọ́n á tì yín mọ́lé wọ́n sọ kọ́kọ́rọ́ nù àwọn grandchildren yẹn máa gbé pàlávà wá bá yín ẹ̀yin olórí burúkú máa ṣàǹfààní èpè màlẹ́ ẹ̀yin ará mi that's all I have for you for today o ẹ bá mi pín kó kárí ilé kó dóko kẹ gbé fónílé kẹ gbé fàlejò wọ́n lè mọ̀ pé àwọn ọmọ Yorùbá we are living Nigeria by power by thunder by force ẹnitọ́ni ká má lọ àwọ̀ wọn túrútúrú á sọ wọ́n sínú Atlantic Ocean bẹ́ẹ̀ ni mo sọ bí Ọlọ́run ṣe wọ́ bó ṣe wọ́ Pharaoh kẹ́tẹ́kẹ́tẹ́ àtẹ̀sìn tó wọ́ sínú Red Sea bẹ́ẹ̀ la máa wọ́ gbogbo àwọn tọ́ni ká má lọ sínú Atlantic Ocean bó ṣe máa rí nìyẹn o ọmọ aláṣẹ ni wọ́n ní kí n pàṣẹ kí n sọ̀rọ̀ káṣẹ́ gun aṣẹ́ ti gun eléyìí wọ́n máa wọ́ sínú omi òkun pupa àtẹ̀sìn tó wọ́ sínú Red Sea bẹ́ẹ̀ la máa wọ́ gbogbo àwọn tọ́ni ká má lọ sínú Atlantic Ocean. ẹ̀yin olólùfẹ́ ẹ wo a ò ní rí jù báyìí lọ ó bá tún ṣe ń lọ báyìí a máa bù yín gbọ́ lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀.